Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí orí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Ṣé dáadáa la bá yín? Gist tèmi wọ́n ní bàbá wa Deji of Akure, wọ́n ní wọ́n bá kábíyèsí sọ̀rọ̀ wípé wọ́n ní láti make oath fún àwọn wípé Queen Naomi àti ọmọ wọn kò sí nǹkan kan tó máa ṣe wọ́n nínú palace, especially Tadenikawo. Nítorí gbogbo wa la mọ̀ wípé láti bíi ọdún bíi mélòó kan sẹ́yìn ní kábíyèsí ti fẹ́ kí Queen Naomi àti Tadenikawo padà wá sínú palace. Ẹ̀yin èèyàn lé gist tèmi nìyí. Bọ̀ kó tó dé pé a bẹ̀rẹ̀ gist yìí, mo kí yín káàbọ̀ sórí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? A kú ìpalẹ̀mọ́ kérésì èyí tó ń wọlé bọ̀. Ọdún ayọ̀ ni gbogbo wa máa ṣe ò, àní ṣe ọdún ìbànújẹ́. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ o, bàbá wa Deji of Akure, wọ́n ní pé kábíyèsí ní láti make oath fún àwọn o tí wọ́n bá fẹ́ kí Tadenikawo àti Queen Naomi padà wá sínú palace. Ìpè nítorí pé àwọn ní láti fi ọ̀rọ̀ yìí dá Queen Naomi lójú wípé kò sí nǹkan kan tí ó máa ṣe àwọn àti ọmọ wọn nínú palace. Ẹ jẹ́ ká jọ gbọ́ àwọn gist tó kù. Kábíyèsí fi dá bàbá wa Deji of Akure lójú wípé kò sí nǹkan kan tó máa ṣe Queen Naomi. Wọ́n dẹ̀ gbà láti ṣe nǹkan tán ní kan ṣe. Ẹ̀yin náà mọ̀ pé kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi tọkàntọkàn. Gbogbo nǹkan tí kábíyèsí dẹ̀ ń ṣe òun ní pé kí Queen Naomi wá sínú palace pẹ̀lú ọmọ wọn, nítorí pé wọ́n ní àwọn fẹ́ kí ọmọ àwọn wà nínú palace, nítorí pé gbogbo ọdún tí ọmọ àwọn fi wà níta, nǹkan tí ò dáa ni fún àwọn. Wípé anything ni ó lè ṣẹlẹ̀, kí ni àwọn fẹ́ wí fún àwọn baba ńlá baba àwọn, wípé ó ṣe àwọn tí àwọn fi ọmọ àwọn síta. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré ni ọ̀rọ̀ yìí. Bàbá wa Deji of Akure gbìyànjú fún Queen Naomi. Ẹ̀yin náà mọ̀ pé láti ìgbà tí àwọn àti kábíyèsí ti ní gbólóhùn asọ̀ ni bàbá wa Deji of Akure ti ń ṣe oríṣiríṣi nǹkan láti jẹ́ kí àwọn méjèèjì wà together. Bàbá wa Deji of Akure tẹ̀síwájú wípé kábíyèsí jẹ́ èèyàn kan tó jẹ́ pé onínúure ọkùnrin ni wọ́n. Bàbá wa Deji of Akure tẹ̀síwájú wípé àwọn fi ọwọ́ sọ̀yà wípé kò sí nǹkan kan tó máa ṣe Queen Naomi, nítorí pé àwọn mọ̀ pé onínúure ni kábíyèsí, èèyàn gidi ni wọ́n. Wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ìyàwó yìí kì í ṣe nǹkan tí ó wu kábíyèsí, wípé ṣùgbọ́n àkọsílẹ̀ ni wọ́n ti ní ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. Wípé àwọn mọ̀ wípé kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi, wọn ò dẹ̀ lè lajú wọn sílẹ̀ kí nǹkan kan ṣe wọ́n. Bàbá wa Deji of Akure, wọ́n ní pé àwọn mọ̀ wípé kábíyèsí ń ṣe oríṣiríṣi nǹkan láti jẹ́ kí inú Queen Naomi dùn. Wípé kí Queen Naomi wò ní ọ̀nà báyìí, pé láti ìgbà tí Queen Naomi ti wà níta, ṣé kábíyèsí dákẹ́ lórí ọ̀rọ̀ wọn? Wípé pẹ̀lú bí Queen Naomi ṣe ní àwọn ò ṣe, ṣé kábíyèsí padà? Wípé ṣe ni kábíyèsí ń wá pẹ̀lú bí Queen Naomi ṣe ń reject wọn, kábíyèsí ò give up o. Wípé ibi tí ó ti yẹ kí Queen Naomi mọ̀ wípé ìfẹ́ tinútinú ni kábíyèsí ní sí wọn. Wípé kì í ṣe èyí torí Tadenikawo nìkan. Wípé ṣùgbọ́n àwọn ti bá kábíyèsí sọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àìmọye ìgbà. Àwọn dẹ̀ mọ̀ pé kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi tọkàntọkàn ni. Wípé tó bá yẹ pé kábíyèsí ò nífẹ̀ẹ́ Queen Naomi, àwọn ò ní dá sọ̀rọ̀ yìí o. Wípé ṣùgbọ́n nítorí pé àwọn mọ̀ wípé kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi tọkàntọkàn ni. Wípé kì í ṣe ìdùnnú kábíyèsí nìkan kó gbogbo àwọn ìyàwó ìjọ. Wípé ṣùgbọ́n àkọsílẹ̀ ni, a ti kọ́ wípé ó máa rí bẹ́ẹ̀ ni. Wípé kí Queen Naomi kan fi ọkàn kan fi bá kábíyèsí lò, kán má bínú sí kábíyèsí mọ́. Wípé ìgbà míì wà tó jẹ́ pé èèyàn ò ní plan láti ṣe nǹkan, ṣùgbọ́n ó máa já síbẹ̀. Wípé èèyàn dáadáa ni kábíyèsí o. Wípé kábíyèsí ò fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré. Ẹ̀yin èèyàn lé, àwọn ọ̀rọ̀ tá a gbọ́ tí bàbá wa sọ allegedly ni o. Ẹ̀yin èèyàn lé, ẹ mọ̀ pé ó ti tó ọdún mẹ́ta ní ìsìn tí a ti wà lórí ọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi.
ẹ dẹ̀ mọ̀ pé Mashola Gist TV kò dúró, ojoojúmọ́ là ń sọ̀rọ̀ Queen Naomi, kò sí ọjọ́ kan tí a sọ̀rọ̀ Queen Naomi àti kábíyèsí, nítorí pé àwa nífẹ̀ẹ́ wọn tinútinú ni. Pẹ̀lú bí gbogbo àwọn èèyàn ṣe ń bú wa, ṣe rí ká padà. Àwọn ò ní padà ohun tí tá a bá rí pé Queen Naomi wọ́n wọ inú palace yẹn. Náà rí i pé a ti rí àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé, bí màmá wa Fúnkẹ́ Felix bí wọ́n ṣe lọ Reverend Mother wa, wọ́n ṣe lọ pray sí yèyé Lúwàsùt fún Queen Naomi pẹ̀lú àwọn òjíṣẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni kábíyèsí ń ṣe kámẹ́rà, CCTV kámẹ́rà sí inú yàrá súùtù yèyé Lúwà fún Queen Naomi, because wọ́n ní àwọn fẹ́ safety ọmọ àwọn, ìyẹn ló ṣe kókó, ìyẹn ló ṣe pàtàkì. Kábíyèsí ò fi ọ̀rọ̀ wọn ṣeré. Àti padà Queen Naomi, ìrọ̀rùn ló bá dé ni, ìrọ̀rùn ló bá dé, ẹ̀yin èèyàn lé. A ní ká mú gist wá fún yín ni. Ẹ kú ìpalẹ̀mọ́ ọdún kérésì. Ọdún yìí á sàn wá sówó, á sàn wá sọ́mọ, á sàn wá sálàáfíà ní agbára Ọlọ́run. Ọdún ayọ̀ la máa ṣe o. Please share this video, like and subscribe. God bless you all.